bóòótọ́ ọ̀rọ̀ bá délẹ̀ jẹ́ abára wa sọ ara àwọn ẹ̀jí tẹ̀ fi nílé nífẹ̀ẹ́ tèmi rèé rédíóníìkì gan tọ́já wípé ó wulẹ̀ kéré pin nínú ìgbésí ayé òkèrè kú ló kọ tiẹ̀ jẹ́ tọ́já pé kò lè bẹ́mi gan dún lànà ti fi gagbága nínú òṣèlú àwọn tí wọ́n tẹ̀lé òun lọ síbi ìkómọ ọjọ́sí tó ṣe tó pè ní declaration of kìnìkan wọ́n fẹ́ẹ́ pọ̀ ju àwọn. kí ni lọ kí ni ṣẹlẹ̀ kí ló dé tọ́rọ̀ wá di lówelówe eléyìí tí ó ṣẹlẹ̀ lásìkò tí sẹ́nitọ́ Sarafadeen Alli tó ń fi èròǹgbà rẹ̀ hàn láti díje nínú ẹgbẹ́ òṣèlú APC dun ipò gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027 eléyìí tó wáyé nílẹ̀ Ìbàdàn lọ́jọ́ Thursday àbí lọ́jọ́ Friday kọ́ ní ọjọ́ Friday ọjọ́ 17 oṣù kẹrin ọdún 2026 ìtọ́sẹ̀lẹ̀ níbi tí sẹ́nitọ̀ Sarafadeen Alli tó ti ń fi èròǹgbà rẹ̀ hàn láti di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027 nínú ẹgbẹ́ òṣèlú APC tí Saheed Òṣùpá tó kọrin kò jórin òwe kò jọ àṣàyàn ọ̀rọ̀ kò jébú kò jọ orin ọ̀tẹ̀ tó wá ń jáde tó já rìnrìn lórí ẹ̀rọ ayélujára eléyìí náà ló mú kí ọkùnrin sọ̀rọ̀sọ̀rọ̀ adẹ́rìn pòṣónú lórí ẹ̀rọ ayélujára funny thinker ló jẹ́ kó náà jáde òun náà bá tẹnu bọ̀rọ̀ òun náà bá ń fi òwe sọ̀rọ̀ ó ń fi ẹ̀nà sọ̀rọ̀ kí ni funny thinker wí kí ni funny thinker sọ nípa ohun tó wáyé níbi tí sẹ́nitọ́ Sarafadeen Alli tó ti ń fi èròǹgbà rẹ̀ hàn láti di gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027 nínú ẹgbẹ́ òṣèlú APC eléyìí tó wáyé nílẹ̀ Ìbàdàn ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ tí funny thinker sọ mo fẹ́ kẹ́ ẹ gbọ́ o láti bẹ̀rẹ̀ títí dópin tẹ́ bá wá gbọ́ tán ọmọ yìí pé yóò yé yín màá sì fẹ́ kẹ́ ẹ bá mi fi èrò àti ìwòye ti yín kẹ́ ẹ bá mi fi ṣọwọ́ lórí àwọn ọ̀rọ̀ eléyìí tí funny thinker tó tún gbé jáde tó tún sọ yìí ẹ jẹ́ ká gbọ́ láti bẹ̀rẹ̀ títí dé parí ọ̀yá o ẹ jẹ́ á lọ. ẹ kú dédé àsìkò ẹ̀yin ará wálé aburú mọ́kù ló kọ́ mi ọ̀rọ̀ lórí hàn kínní kan ràwọ̀ tí wọ́n wá kọrin ìdálẹ̀rú nínú Ìbàdàn lánàá mo bá wá tí wọ́n pẹ́ ní wọ́n bá bí dáa kọ́mọ́ tó bí àwọn tó sí tí wọ́n pẹ́ ní sí ọ̀bá tó bí àwọn tó sí ọmọ àlè Ìbàdàn ni ẹ wá èmi sọ ọmọ àlè Ìbàdàn o ibi tó bá sì wù mí ni wọ́n tò sí eré o ẹlẹ́gẹ̀ẹ́ tí mo tún wá fẹ́ sọ ń pa ọ̀rọ̀ ọ̀hún ni pé ṣe rí ìbò tí mo ń sọ̀rọ̀ yẹn di gómìnà nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ ń bí torí pé ìdálù ní ìṣèlú eégún ní gbowó òdi Òṣogbo atọ́kùn ní ìgbà tí bò mí ìbò tí mo ń sọ̀rọ̀ yẹn di gómìnà nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ ń bí kì í ṣe inú Ìbàdàn nìkan ni ti ń wá òótọ́ ọbẹ̀ nu ìbò tí ń sọ yẹn di gómìnà nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ ń bí kì í ṣe inú Ìbàdàn nìkan ní ti ń wá ẹni ẹ bá rí ẹbí àdèmá ọ̀fàtì ìbò Ìbàdàn kàn jẹ́ majority vote ni wọ́n máa ń pín ìbò Ìbàdàn mọ́wọ́ ni èyí tó túmọ̀ sí pé ìbò Ìbàdàn ò tó nǹkan kan ìbò Ìbàdàn ò tó nǹkan kan because àwọn tí wọ́n jẹ́ leading aspirant àwọn tí wọ́n jẹ́ leading candidate nínú ètò ìdìbò tí máa ń ṣẹlẹ̀ nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ ọmọ Ìbàdàn ni gbogbo wọn so gbogbo wọn náà ni wọ́n ní grand nínú Ìbàdàn èyí tó túmọ̀ sí pé ìbò Ìbàdàn yìí wọ́n á pín mọ́wọ́ ni kí la wá ń sọ kí la wá ń wí so ìgbà tí ẹnìkan bá kàn wá dé lójijì láà pé kíní jẹ́ ti ẹ̀ pé kíní kan ràwọ̀ nìyẹn pé tí wàá ń pè ẹni tí ó bá tó bí àwọn tò sí ọmọ àlè Ìbàdàn ni ẹni tí ó bá lọ bí àwọn lọ ọmọ àlè gbá ni kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ because ṣẹ́rí most of the time people don't know about politics analysis mo ti sọ tẹ́lẹ̀ wípé gbogbo ìbò major vote tí máa ń sọ̀yàn di gómìnà nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ ń bí báyìí ìta ní tí máa wá a bá ń sọ̀rọ̀ òkè Ògùn tẹ́ wọnú Ọ̀yọ́ lọ já sínú Ògbómọ̀ṣọ́ nǹkan àwọn ibi tí major vote ti ń sọ̀yàn di gómìnà tí máa wá nìyẹn kò sídìí méjì tó jí orí bẹ́ẹ̀ ju wípé àwọn tí wọ́n máa jẹ́ olùdíje sí ipò gómìnà nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́pọ̀ ọgbà ọmọ Ìbàdàn ni gbogbo wọn máa jẹ́ so ọmọ Ìbàdàn sí rẹ ọmọ Ìbàdàn ní ọmọ Ìbàdàn ní wọ́n so gbogbo wa náà la máa rẹ́sẹ̀ walẹ̀ níbi tí wọ́n ti gbé bí wa èyí tó túmọ̀ sí wípé ìbò inú Ìbàdàn tí gbogbo wa jọ gbójúlé yẹn á jọ pín ni so ọwọ́ adi pé ká wá lọ ọmọ rẹ̀ dèsùn ká lọ ọmọ rẹ̀ jábò mọ́ra wa lọ́wọ́ ní inú òkè Ògùn lọ́hùn
àbá ń sẹ́ńtà ọ̀rọ̀ ìbò inú ìpínlẹ̀ Ọ̀yọ́ tá ń sẹ́ńtà ẹ̀ sí orí Ìbàdàn nìkan a jẹ́ pé àmọ́ tá ń ṣe nìyẹn a jẹ́ pé àmọ́ tá ń ṣe nìyẹn because ìbò Ìbàdàn kàn lè jẹ́ majority vote kìí ṣe ìbò tí ó tó láti gbé èèyàn wọlé gẹ́gẹ́ bí gómìnà because majorly àwọn tí máa ń contest àwọn tí wọ́n máa ń contest láti jẹ́ gómìnà wọ́n máa ń pín ìbò yẹn mọ́ra wọn lọ́wọ́ nítorí pé ọmọ Ìbàdàn gbogbo wọn ṣé èèyàn àgọ̀gọ̀gọ̀ kan mọ́ ní grand bí wọ́n ti bíbí èwo ni ò ní grand nínú Ìbàdàn nínú gbogbo wọn. So that is just the fact. And as a matter of fact, ẹni wọ́n nítorí ẹ̀ fẹ́ fún lánàá gan wa ni ò ní grand nínú gbogbo àwọn tí wọ́n ń gbèrò àti díje dupò gómìnà nínú ìpínlẹ̀ Ọ̀yọ́. Kódà rédíóníìkì gan tó wá kéré jù nínú ìgbésí ayé gan tó wá ní grand jẹ ní àwọn ìlọ. Rédíóníìkì tó kéré jù nínú ìgbésí ayé pé èmi gan lè nẹ́ bá a bá jọ dúró ńlànà figagbága òun gan tó wá ní grand ju ẹni àwọn ìlọ. So what are we saying? Kí la wá ń wí kí la ń sọ? Ẹjọ́ yọra àjọra àìdúpẹ́ mọ́tọ̀pọ̀ ẹnikẹ́ni sì fowó ẹja sanwó ẹja ní tí èèyàn ọ̀bá mọ̀ èèyàn máa béèrè ni kò sí láì fi inú rẹ̀ kò sí aburú kankan tí ó fi ṣe ni pé wọn mọ nǹkan báyìí o ìlànà adá báyìí àtẹ báyìí ọ̀nà sí wọn kọ̀ wọ́fẹ́ o ní tí wọn mọ̀ rẹ̀ wẹ́ dákun ẹ̀ là mí lọ́yẹ̀ o ọba dọjọ́ mi ìkíní kan ìràwọ̀ èèyàn yìí bẹ́fọ̀n lábàtà kọ́ yọ̀bẹ tì í pé àwa sẹ́ńtà ọ̀rọ̀ ọ̀bò tí ó ní í ṣe pẹ̀lú odidi ìpínlẹ̀ àwa sẹ́ńtà ẹ̀ sí orí ìlú ẹ̀yọ kan àwa sẹ́ńtà ọ̀rọ̀ ọ̀bò tó ní í ṣe pẹ̀lú gbogbo ìpínlẹ̀ àwa sẹ́ńtà rẹ̀ sí orí ìlú ẹ̀yọ kan káwá pé ẹni tí ó bá lọ bí à ń rè nínú Ìbàdàn onítọ̀hún ò tí ì mọ ibi tí ń lọ ẹni tí ó bá lọ bí à ń rè nínú Ìbàdàn onítọ̀hún ọmọ àlè Ìbàdàn ni ẹni tí ó bá lọ bí à ń rè nínú Ìbàdàn onítọ̀hún ọmọ tí ń ṣe ṣé Ìbàdàn nìkan ni ìbò tí ń sọ yẹn di gómìnà ti ń wà ní sẹ́nu Ìbàdàn nìkan ni ìbò tí ń sọ yẹn di gómìnà ni ti ń wà ní ǹjẹ́ èrò àwọn ìdúnrúpín tí wọ́n tẹ̀lé rédíóníìkì rebi títí ń lọ rèé ṣe ìkómọ ọjọ́ sí gan tó pè ń pè ní declaration of kìnìkan sẹ́yìn tí wọ́n tẹ̀lé rẹ̀ gan jọ́ sí gan ọ̀fẹ́ pọ̀ ju ti àwọn tìǹbù agboolé àná lọ. rédíóníìkì gan bó ṣe kéré tó nú ètò òṣèlú ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ń gán fúnra lára rẹ̀ gan jọ́ tó pò ń ṣèkómọ ọjọ́ sí tí àwọn ìdúnrúpín ìwọ̀nba tó rí kó lẹ́yìn tẹ̀lé ǹjẹ́ ọ̀fẹ́ yẹ ju ti ìnáwó agboolé tí wọ́n ṣe lánàá lọ ṣé kò fẹ́ yẹ jù náwó agboolé tí wọ́n ṣe lánàá lọ bóòótọ́ ọ̀rọ̀ bá délẹ̀ jẹ́ abára wa sọ ara àwọn ẹ̀jí tẹ̀ fi nílé nífẹ̀ẹ́ tèmi rèé rédíóníìkì gan tọ́já wípé ó wulẹ̀ kéré pin nínú ìgbésí ayé òkèrè kú ló kọ ti ẹ̀ jẹ́ tọ́já pé kò lè bẹ́mi gan dún lànà ti fi gagbága nínú òṣèlú àwọn tí wọ́n tẹ̀lé òun lọ síbi ìkómọ ọjọ́ sí tó ṣe tó pè ní declaration of kìnìkan wọ́n fẹ́ẹ́ pọ̀ ju àwọn tó ń náwó agboolé àná lọ. So what are we saying? Ètò òdìbò dídì ìpínlẹ̀ ó tóbi kọjá tí a máa wá center around di orí ìlú kan tó wá jẹ́ pé orí ìlú kan la máa wá gbélé. Òótọ́ Ìbàdàn has the largest vote but tó bá jẹ́ wípé major àwọn tí wọ́n ń díje dupò gómìnà tó bá jẹ́ wípé inú ìlú kan ni wọ́n ti wá pé governorship candidate o gbogbo pátápátá inú Ìbàdàn ṣáà ni wọ́n ti wá. Ó ti kọ́kọ́ reduce the level agbára tí ìbò tí ń bọ̀ láti inú Ìbàdàn ní. Ó ti kọ́kọ́ reduce ẹ̀ because oníkálukú wọn náà ni wọ́n lẹ́nu níbi tí wọ́n ti bí wọn so oníkálukú náà ló máa rẹ́sẹ̀ walẹ̀ tí wọ́n máa deliver fúnra wọn nílùú ìlú wọn ọwọ́ akúkà máa retí ìrànlọ́wọ́ látòkè Ògùn kíní kan ràwọ̀ èyí tẹ́ wá kọ́ tẹ́ pè lórí inú Ìbàdàn lánàá ìsọ̀kò òrùlé ni bẹ́ẹ̀ bá ìsọ̀kò òrùlé yóò gbóhùn lé ìsunkún sí ìgbésẹ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn inú Ìbàdàn nìkan kọ́ la máa sẹ́ńtà ìbò tí ó ń sọ yẹn di gómìnà orí Ìbàdàn nìkan kọ́ la máa sẹ́ńtà ẹ̀ lé lórí orí Ìbàdàn ní kọ́kọ́ la máa sẹ́ńtà ẹ̀ lé lórí a lè discredit àwọn ìlú tó kù àwọn apá abi tó kù nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ a lè discredit wọn most especially nígbà tó tiẹ̀ tí wá jẹ́ wípé àwọn tí wọ́n ń díje dupò gómìnà yìí Ìbàdàn jọ ní gbogbo wọn so ṣé yóò àbúrú tán yẹ́nyẹ́ ṣé yóò àbúrú pin kí olúkúlùkù ọmọ lè rẹ́sẹ̀ wálẹ̀ ń bí wọ́n ti gbé bíbí ṣé yóò burú pin kó kálukú ọmọ lè rẹ́sẹ̀ wálẹ̀ ń bí wọ́n ti gbé bí anase máa fa àti ẹni nítorí ẹ̀ fẹ́ fún lánàá gan òun wá ní òtí ẹ̀ wá ní grand rárá nínú gbogbo àwọn tí ẹ̀ tiẹ̀ ń pé àwọn fẹ́ di gómìnà láti inú Ìbàdàn ẹni tẹ́ nítorí rẹ̀ fẹ́ fún lánàá òun gan tiẹ̀ wá ní òní grand rárá nínú gbogbo àwọn tí ẹ̀ ń pé àwọn fẹ́ digbá àwọn fẹ́ dàwó so what are we saying? Ẹ jẹ́ ká máa ṣe àgbéyẹ̀wò àwọn nǹkan kí a tó ṣe because most of the time tá a bá ṣe nǹkan láì ṣàgbéyẹ̀wò rẹ̀ ìmọ̀ fẹ́ jẹ́ ká jọ aláìlérò lójú ara ayé ni. I know lára àwọn tí mò ń sọ yìí púpọ̀ nínú àwọn èèyàn ẹ̀yin mọ̀ ṣùgbọ́n who will tell you lọ́jọ́ pé yìí tẹ́ wá ṣe lánàá nínú Ìbàdàn ìsọ̀kò òrùlé ni kì í tún wá ṣe ìsọ̀kò òrùlé nìkan ìsẹ́pà táǹkù ni
béèyàn bá sì sẹ́pà táǹkù ẹni tó kù ọ yọjú béèyàn bá sọ̀kò òrùlé yóò gbóhùn lé bó ṣe rí nìyẹn bó ṣe rí nìyẹn. That is just the fact. A lè sẹ́ńtà ìbò tí ń sọ yẹn di gómìnà sí orí inú Ìbàdàn nìkan. A lè sẹ́ńtà ìbò tí ń sọ yẹn di gómìnà sí orí Ìbàdàn nìkan. It's not done that way, and that is just the fact. That is just the fact. A lè sẹ́ńtà ìbò tó ń sọ yẹn di gómìnà nìkan sí orí Ìbàdàn. A lè sẹ́ńtà ìbò tó ń sọ yẹn di gómìnà sórí Ìbàdàn nìkan. How do we do that? Báwo ni calculation yẹn ṣe lè calculate? Báwo ni mathematics yẹn ṣe lè martin tí a bá sẹ́ńtà àbò tí ń sọ yẹn di gómìnà sí orí Ìbàdàn nìkan? Tó bá jẹ́ pé gbogbo nǹkan tí a bá fẹ́ mọ̀ sọ Ìbàdàn nìkan ọ̀ọ́kọ̀ Ìbàdàn nìkan láwàá mọ̀ dá. Ẹni tí ó bá ti tẹ̀lé wa, ẹni tí ó bá ti lọ síbi tí à ń rìn nínú Ìbàdàn, onítọ̀hún á jẹ́ wípé apá ọ̀dọ̀ àwọn tí ó lùsì lọ́lọ́ tòsí nìyẹn. Ẹni tí ó bá ti tẹ̀lé wa, ẹni tí ó bá ti tòsí apá ibi tá a tòsí nínú Ìbàdàn, á jẹ́ wípé ọmọ àlè Ìbàdàn ni. Mo ti sọ tẹ́lẹ̀ wọ́n ìtùtù wí, èmi kì í sí ọmọ àlè Ìbàdàn o. Èmi ò sì ní tòsí apá bí ẹ tòsí. Ibi tó bá wù mí ni èmi ó tòsí ní tèmi. Kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀. Ibi tó bá wù èmi lèmi ó tòsí, nǹkan kan ò sì ní ṣẹlẹ̀. Èmi yẹn sì sọ ọmọ àlè Ìbàdàn. So tó wá tán. So ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa mind tolerance wa. Ẹ jọ̀ọ́ ẹ ká máa mind tolerance wa. Ẹ jẹ́ ká máa lo ìgbéléwọ̀n àti ìsọ̀kalẹ̀ làákàyè lórí ohunkóhun tá a bá fẹ́ ṣe. Kọ́mọ̀kẹ́ dàbí ìgbà tó jẹ́ pé a kàn máa ṣe nǹkan jàùjàù. Ẹ̀yin náà wo orun tó ṣẹlẹ̀ lánàá yẹn, ṣe ló dàbí ìgbà tó jẹ́ pé èèyàn bá mọ̀ọ́mọ̀ gbé ogun wá sí inú ìpínlẹ̀ nítorí ètò ìdìbò tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. Ó lòdì sófin gan. Ó lòdì sófin. Ó dàbí ìgbèyàn bá kàn mọ̀ọ́mọ̀ gbé ogun wá sínú ìpínlẹ̀ nítorí ètò ìdìbò ni. It's not supposed to be so. It is not supposed to be so. Gbogbo àwọn tí wọ́n wá láti àwọn apá abòmíì náà nínú ìpínlẹ̀ Ọ̀yọ́, èèyàn ni wọ́n sì ní ìbò tí wọ́n náà ti ń sọ̀rọ̀ lórúkọ wọn nínú ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀yọ́. So what are we saying? What are we saying? Mo kàn wá ṣẹ̀ṣẹ̀ tí ẹ wo abala àríwísí fọ́nrán tí mo ṣe lánàá tí mo wá rí ọ̀pọ̀ èèyàn tí à ń pè tí wọ́n bá bí ọ̀dà àdàkọ̀. Mo pé ẹni ó sọ̀rọ̀ òun ọ̀mọ́ dúdú. Wọ́n ṣẹ̀ wá ní láti béèrè lọ́wọ́ ọ̀kan lára àwọn alámúlégbè mi ní à ń pè kíní kan ìràwọ̀ ní ìjẹ́mu ní. Mi ò mọ̀ tẹ́lẹ̀. Èmi ò mọ̀. Èyí tèmi kan tí ẹ wá mọ̀ ń tèmi ni bí ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ṣe ní di ibùdó ogun nítorí ipa fẹ́ dìbò. Èyí tèmi mọ̀ ń tèmi nìyẹn. Èyí tí èmi mọ̀ ní tèmi nu bí ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ṣe ní di ibùdó ogun nítorí ipa fẹ́ dìbò. Ká máa wá kọ́ bí ogun, ká máa kọ́ bí ọ̀tẹ̀ nítorí ètò ìdìbò. Ìbò tó jẹ́ pé kìí ṣe pé àwa ará Ìbàdàn, kìí ṣe pé bóyá àwa tá a wà nínú Ìbàdàn nìkan la ní ipa lórí ẹni tí ó di gómìnà. Kìí ṣàwa nìkan. So what are we talking about? What are we talking about? Táwa bá pé bíríkótó tá a pé bíríkótó tá ń pé ẹni tí ó bá ti tẹ̀lé wọn máa lè Ìbàdàn ní. Tẹ́ẹ̀ tí wọ́n wà lókè Ògùn náà bá pé bíríkótó ń kọ́ tí wọ́n pé ọ̀dà àwọn yìí wá sọ máa lé o, àwọn èyí sì sọ ọmọ Ìbàdàn. Ibi àwọn ń lọ ń tà wọ́n rè. Ṣé a lè dáṣe ni? Ṣáàjèjì ọwọ́ kan gbẹ́rù dórí ni. Kíní kan ra wọ̀. Àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dórí náà. Àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dórí. Eléyìí tó bá jò tó ọbẹ̀ àwọn ọmọ gbìyànjú àti bá yín sọ bó ṣàòkè bá di ẹ gbọ́. Ikú kan sì pọ̀ mẹ́ta lójú rẹ̀. So báwọn kíní wọ̀nyẹn ṣe rí nìyẹn. Ètò ìdìbò tí ó wáyé lọ́dún 2027 nínú ìpínlẹ̀ Ọ̀yọ́, kò yẹ ká fi àǹfààní rẹ̀ lẹ̀ pé kó dogun. Kò yẹ ká fi àǹfààní rẹ̀ lẹ̀ pé kí ẹnìkan máa lùlù bí ìjà lórí ètò ìdìbò tí ó wáyé nínú ìpínlẹ̀ tiwa. Ó lu ìfẹ́ tí ó tú náà. Onílù ò ní fẹ́ kó tú. Bó ṣe jẹ́ nìyẹn. So àwa ò ní lè fọwọ́ lẹ́rán tàbí kábùkẹ́ diwọ́ pé kí ẹnìkan wá máa lùlù ogun nínú ìlú táwa wà bí àwa ti wà nínú ìlú. Kẹ́nìkan wá máa lùlù ogun, kó wá máa lùlù ọ̀tẹ̀, ìlú bó bá lè wó owó, ìlú bó bá lè dàrú ó dàrú. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀ pàápàá jùlọ ńgbà tó ti ẹ̀ jẹ́ pé ìbò tí ń sọ yẹn di gómìnà gan kìí ṣe apá bí nìkan ní ti ń wá. Kìí sápá bí nìkan ní ti ń wá. Mo ti wí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ń wò tún wí. Ìbò tí ń sọ yẹn di gómìnà nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ kìí ṣe ní Ìbàdàn nìkan ní ti ń wá. That's just the first. And the second thing is ìbò Ìbàdàn tá a wá ń wí ọ̀hún gan tá a romi ròyẹ̀ fún lé lórí. Ìbò pínpín ni. Ìbò tí wọ́n ti máa ń pín látọjọ́ tó ti pẹ́ ni. Ìbò tí wọ́n ti máa ń pín látọjọ́ tó ti pẹ́ ni ẹni ẹ̀ wá nítorí ẹ̀ fẹ́ fún lánàá gan ọ̀wà níbò nínú Ìbàdàn. Sọ́tẹ́ òun ò tiẹ̀ wà níbò torí àwọn tí wọ́n níbò nínú Ìbàdàn ní ilẹ̀ tònítọ́ mọ́ yìí, àwọn tí wọ́n níbò nínú Ìbàdàn, ọmọ Fọlárìn níbò Ìbàdàn, àwọn Báyọ̀ Adélábù níbò nínú Ìbàdàn, Seyi Makinde gẹ́gẹ́ bí gómìnà tí ń bẹ lórí àga àpèrè àṣẹ lọ́wọ́ ó ní ìbò nínú Ìbàdàn. Gbogbo àwọn kinní wọ̀nyẹn ò rújú. Àwọn kinní wọ̀nyẹn ò rújú. Kódà rédíò ní Èkìtì ń kú lọ gan, òun gan níbò nínú Ìbàdàn. Ní rédíò ní Èkìtì ń kú lọ tóun tọ́jẹ́ pé gbẹ̀mí àti ẹ̀gán bá jọ kẹsẹ̀ kan bọnú ṣòkòtò kan náà tá a jọ fi gbàgbàgà lójú pẹ̀lú òṣèlú nínú ìpínlẹ̀ yìí. Èmi ò tún ná òun wọ̀wọ̀ tuurutu. Òun tó wá níbò nínú Ìbàdàn.
so ẹni torí ẹ fẹ́ fún lánàá gan ò tiẹ̀ níbò èmi ò tiẹ̀ wá mo ṣẹ̀ṣẹ̀ wá ṣàgbéyẹ̀wò mo ṣẹ̀ fojú lámẹ̀tọ́ wo gbogbo bí ọ̀rọ̀ ọ̀hún tiẹ̀ ṣe lọ gan ni ẹni torí ẹ fẹ́ fún lánàá ò níbò nú Ìbàdàn so kí la wá ń sọ ẹ jẹ́ ká ṣe kínní yìí ní jẹ́jẹ́jẹ́jẹ́ ẹjẹ́ àtọ̀ ní pẹ̀lẹ́kùtù ìlànà bí òfin ti ṣe ṣe àlàálẹ̀ rẹ̀ ní kẹ́ ẹ jẹ́ ká tẹ̀lé torí pé ipa abẹ́rẹ́ lókun tọ̀ ká má torí pé bóyá torí pé àjẹ́bàdàn àwa á máa dúró ńlànà dandan láwo kó pálí ọrùn sùlàpàrọ̀ kú sí lórí ara wa lórí ọ̀rọ̀ ètò òṣèlú kò yẹ kó máa rí bẹ́ẹ̀ ẹni kẹ́kẹ́ kì í ṣe ọmọ àlè níbì kankan ẹnikẹ́ni sì lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin láti lọ sí agbọ̀n ibi tó bá wù ú pé ibi tí mo fẹ́ dúró sí rè there is freedom of association òótọ́ ọbẹ̀. Greetings from S2 Ultimate Herbal International Limited. This is to say a very big thank you to our numerous customers all over the world for the trust you have in us and for your continuous patronage. We say a very big thank you. This is to further reassure you of the effectiveness of all our herbal products and the prompt delivery of all your orders as you make them. For people coming across my video for the first time, we are S2 Ultimate Herbal International Limited. We are makers of S2 Ultimate Herbal Bitters, S2 Ultimate Herbal Mixture, and many other more herbal products that are NAFDAC approved that we research and produce. If you want to reach us, you can reach us on the following numbers, either on WhatsApp or direct call: 0704 079 0153 or 0806 4204. We are researchers and producers of herbal products that manages so many ailments and diseases ranging from high blood pressure, diabetes, arthritis and rheumatism, erectile dysfunctioning, stomach and peptic ulcer, irregular menstruation, kidney stone, hepatitis B and C. We treat asthma, obesity, toilet and skin diseases. We produce this cleanser to make you clean your body. Our office is located at Lowelowe Shopping Complex, New Garage, Ibadan. You can also buy any of our products from Asurat Royal Plaza off Asunle Road, Tipa Garage, Ibadan. Once again, I say thank you very, very much for your continuous patronage. Keep trusting us, and to the best of our ability, we will serve you better.